Ayé yìí ọ̀rẹ́ mi kan. Ọgbọ́n ọlọ́gbọ́n làbí ṣọgbọ́n. Ìwà ríwà làbí ṣe wà. Ayé yìí ọ̀rẹ́ mi kan. Àwa aráyé láyé síbi ilé. Ayé yìí ọ̀rẹ́ mi kan. Ẹ wọ̀ra gbà bí ọ̀rọ̀ Olúwa. A kú ojúmọ́ òní níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí tẹ́ ẹ sì ti ń gbọ́ mi ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà títí ó fi dókè òkun. Orúkọ mi ò yí padà, èmi náà ní ti yín tòótọ́. Débáyọ̀ Mr. Ọ̀ràndà ló ń pé àtẹ̀yìn àtẹ̀mí a ó jọ pẹ́pẹ́pẹ́ lórí ilẹ̀ erùpẹ̀ níbi tọ́ba mi òkè mo wá sí tó sì túmọ̀ wá sí. Àtẹ̀yìn àtẹ̀mí a ó wá jọ gbé orí erùpẹ̀ yìí láti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun rere pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí lórí àwọn ọ̀rọ̀ wa tá a ti ń bá bọ̀ níbi tá a ti ń yànnàná àwọn ọjọ́ tí ò dá nínú ọdún, àwọn ọjọ́ tí ò dá nínú oṣù àti nínú ọ̀sẹ̀. Lónìí ní abala kẹjọ a ó máa mẹ́nu bà oṣù karùn-ún ọdún níbi tá ó ti máa dárúkọ àwọn ọjọ́ àbí àwọn òǹkà èyí tó ṣe wípé kò dáa tó nínú oṣù karùn-ún ọdún, lẹ́yìn tí àwọn olóyìnbó ń pè é ní the unfavourable days in the month of May. Òǹkà àkọ́kọ́ tí mo fẹ́ ṣàlàyé fún wa ni pé gbogbo ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún ó jẹ́ ọjọ́ tí inú Ọlọ́run ọba mi òkè ò dùn sí púpọ̀, tó sì jẹ́ wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn ọjọ́ tí ọba mi òkè tó ti fi gégùn látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tínú ọba mi òkè ò sì dùn tó wá fi ọjọ́ náà tó fi gégùn tó sì pé lọ́jọ́ búburú. Òǹkà kejì tá a máa gbéyẹ̀wò náà ní ọjọ́ kẹwàá, gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún ọdún ó jẹ́ ọjọ́ tó ṣe pé kò dáa láti pé ká fi sọrí àwọn dáadáa tá a bá fẹ́ ṣe nínú ayé, pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni fẹ́ gbé ìyàwó abẹ́ ẹni fẹ́ relé ọkọ, ẹni fẹ́ dá ilé iṣẹ́ tuntun sílẹ̀, àbí ẹni tó dàbí pé ó fẹ́ wá ìyàwó fẹ́ kẹnu sólólùfẹ́. Torí wípé àwọn ọjọ́ tí mo wí, àwọn òǹkà tí mo kà á lẹ̀ yìí wọ́n jẹ́ àwọn òǹkà ọjọ́ tí ò dáa tó ṣe pé inú ọba mi òkè òdù sí o, tó sì ti fi gégùn, tó sì ti pè wọ́n ní ọjọ́ búburú, tó sì ṣe pé àtiwá àtẹ̀mí ó yẹ ká yà á sọ́tọ̀ ká má fi sọrí ohun rere. Òǹkà kẹta tó jẹ́ ọjọ́ kẹta náà ni gbogbo ọjọ́ kẹtàdínlógún, gbogbo ọjọ́ kẹtàdínlógún nínú oṣù karùn-ún ọdún. Èyí náà jẹ́ ìkan nínú àwọn ọjọ́ tí ọba mi òkè ti fi gégùn, tọ́lọ́run ti pè é lọ́jọ́ búburú, tó sì ti wòó pé ká yà á sọ́tọ̀ ká má fi sọrí àwọn nǹkan tó dáa ká fẹ́ ṣe nínú ayé. Èyí tó wá parí rẹ̀ tó jẹ́ pàǹbábárì bí ẹ̀ tó jẹ́ òǹkà tó parí náà ni gbogbo ọgbọ̀n ọjọ́ nínú oṣù karùn-ún, gbogbo ọgbọ̀n ọjọ́ nínú oṣù karùn-ún wọ̀nyí jẹ́ ọjọ́ tí ò dáa tó nínú ayé. Ó jẹ́ ọjọ́ tí inú ọba mi òkè òdù sí, tí ìbínú rẹ̀ rú sókè jọjọ, tó sì ti pe àwọn ọjọ́ náà ní ọjọ́ búburú, tó sì ṣe pé ó yẹ kí ìwà àti èmi ká yà á sọ́tọ̀ ká má fi sọrí àwọn tó dáa tá a fẹ́ ṣe nínú ayé. Ìmọ̀ràn mi sí ìwọ tó ń wò mí tó sì ń gbọ́ mi ni wípé gbìyànjú kó ya àwọn ọjọ́ yìí sí ọ̀tọ̀, torí wípé Bíbélì sọ pé a ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sọ wá di òmìnira. Òtítọ́ kan ni mo ń sọ fún yín yìí o, kẹ́ ẹ mú un dání, kẹ́ ẹ fi pamọ́. Àwọn ọmọ tí a wá bí ní àwọn ọjọ́ tá à ń wí yìí ńkọ́, kì í ṣe pé wọn ò ní láàmìlàkánú ayé, ṣùgbọ́n wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ. Ẹ sì máa wò, Bíbélì sọ pé a ó rí ogun, a ó rí ìgbóguntì, a ó rí ìpọ́njú, a ó rí ìdààmú, a rí oríṣiríṣi, ṣùgbọ́n ká tújú ká torí wípé òun ọba mi òkè, òun Ọlọ́run fúnra ara òun ti ṣẹ́gun ayé, àti wípé pẹ̀lú ìgbìyànjú díẹ̀díẹ̀ tí a bá fi ń kún gbogbo èròǹgbà wa àti gbogbo ohun tí a bá ń là kọjá tó jẹ́ ìlàkọjá wa nínú ayé, èmi ní ìgbàgbọ́ wípé a ó borí, a ó sì jẹ́ aṣẹ́gun. Títí di ìgbà kan náà, èmi náà ti ń tòótọ́ Débáyọ̀ Mr. Ọ̀ràndà ló pé ire o.